Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá àfọwọ́fà látọwọ́ Trinity àti Ọlọ́ba Sàló. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kánbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. Àìrìn jìnnà sí láì rábùké ọ̀kẹ́rẹ́, tàbárìn jìnnà a ó rí àbùké tó lo face mask. Ẹ̀yin tèmi àfọwọ́fà, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ló kó Trinity àti Ọlọ́ba Sàló dé ibi tí wọ́n dé nínú sinimá yìí. Sinimá yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. Ṣèbí Trinity ìyẹn tí a mọ̀ sí Àyìndé nínú sinimá yìí ni ó ń ṣe Uber tó jẹ́ Uber driver tí ó sì ń lọ sí ilé ìwòsàn níbi tí ìyàwó rẹ̀ ti bímọ. Arábìnrin ìyẹn ẹni tí ó jẹ́ client ẹ̀ tó gbé ní Uber ńṣe ló kọnu sí pé òun fẹ́ fẹ́ tí ìyẹn sì gbà sí lẹ́nu. Ó ní òun ó dirú òun ó dìgbà, ó bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò pé òun ó fún arábìnrin ọ̀hún ní 150,000. Ǹjẹ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ arábìnrin ọ̀hún gbà káwọn lọlẹ̀ tí wọ́n sì lòra wọn nílòkulò. Wọ́n ṣe ọwọ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ọwọ́ 9 yìí tán ni Trinity owó tí ó yẹ kó lọ fi gba ìyàwó rẹ̀ sílẹ̀ lọ́spítà ńṣe ni ó yọ 15,000 fún arábìnrin ọ̀hún tí ìyẹn sì yarí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ arábìnrin ọ̀hún padà kó gbogbo owó kúrò lápò Trinity tí òun ojú wa lójú rí. Èyí owó kò rí kó dé ilé ìwòsàn, èyí ilé ìwòsàn kò dé, kò síbi tó ti fẹ́ rí owó tí yóò fi gba ìyàwó rẹ̀ sílẹ̀ lọ́spítù. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá àfọwọ́fà, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ṣebí wọ́n ní ìró ahun ló ń ráhun he níbi tí Trinity ìyẹn Àyìndé tó ti ń ronú bí òun yóò ṣe rówó ni Ọlọ́ba Sàló wà níbi tí òun ti ń pe Sandra lẹ́yìn ìgbà tí ó gbé ìgbékúgbé lura tán. Ó ti mu alẹ́, ó mu afàtọ̀, ó mu gbogbo ẹ̀ láti jẹ́ wípé kí òun lè bá Sandra sùn. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbogbo Uber tí ó ń pè kò ṣeléyìí tó dá lóhùn. Trinity nìkan ló dá lóhùn. Bó ṣe gbé Uber Trinity, èpò takú lójú ọ̀nà. Ká má fọ̀rọ̀ gùn, Sàló kò bá Sandra nílé, gbogbo alẹ́ àti alomọ tó lò, gbogbo everything ti gbéra sọ. Bí wọ́n ṣe fẹ́ máa padà sílé ni wọ́n pàdé arábìnrin kan tó wúra. Ìyẹn ni Sàló bá sọ̀rọ̀ tó sì promise pé òun ó fún ní owó. Níbi tí ó ti ń bá arábìnrin ọ̀hún sùn nínú mọ́tò nìyẹn dákẹ́ mọ́ lọ́wọ́. Mọ̀rẹ́mọ̀ lágége ajáwẹ̀wù oró sọ. Ǹjẹ́ báwo ni Sàló àti Àyìndé ṣe máa kóra wọn yọ nínú wàhálà àti ìdààmú tí wọ́n kóra wọn sí yìí? Ọlọ́ba Sàló fẹ́ gba ibi tó gbà wáyé lọ. Níṣe ni àwọn méjèèjì wọ́n pé bíríkòtò. Wọ́n ní àfi kí àwọn ó sin arábìnrin ọ̀hún sí ẹ̀bá ọ̀nà. Wọn ò mọ̀ pé èèrà gbé ohun tó jù ní arábìnrin ọ̀hún. Níbi tí wọ́n ti sin arábìnrin ọ̀hún sí etí ọ̀nà lẹ́yìn ìgbà tí Sàló ṣe àdéhùn fún Àyìndé wípé òun ó fún ní 12 million naira. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé ilé Ọlọ́ba Sàló níṣe ni wọ́n bá arábìnrin ọ̀hún nínú ilé tó ti ń dúró dè wọ́n. Òkú tí wọ́n sin lọ́jọ́ kìíní àná ẹsẹ̀ rẹ̀ ti yọ síta. Ká má fa ọ̀rọ̀ gùn, arábìnrin ọ̀hún fún Sàló lọ́rùn. Ó sọ Trinity di wèrè. Kódà níbi tó lè dé inú omi ni Trinity ti padà bára ẹ̀, ìyẹn Àyìndé. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ǹjẹ́ Àyìndé ìyẹn Trinity ǹjẹ́ ó padà kú? Ǹjẹ́ Ọlọ́ba Sàló ǹjẹ́ òun náà padà kú? Ẹ̀kọ́ pọ̀ nínú sinimá yìí. Ẹ wò ó, kẹ́ láìkì, kẹ́ kọ́mẹ́ǹtì, ká sì sẹ́ndì líǹkì part 2 sí yín direct. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọ̀nù. For the meantime,
ẹ mọ̀ bó skẹ́.